tó nípa ohun tí ń ṣẹlẹ̀ lágbo Fuji bàbá wa kébé ń Kwara ó pe ṣàkóso ó pe ṣàkóso bàbá sọ pé tó bá jó òun gangan lòun kù báyìí fún bàbá àwọn tán kọrin Fuji pé kí gbogbo wọn kàn máa bọ̀ kí gbogbo wọn wá ṣèpàdé lẹ́kọ̀ọ́ bọ́ ọjọ́ tán mú fún pàdé ò mọ̀ túkò torí iléeṣẹ́ oníròyìn lè tán fẹ́ lò àwọn wọn yanṣẹ́lódì ọjọ́ náà ná bẹ̀rẹ̀ yanṣẹ́lódì wọn ẹ sì mọ̀ pé pátápátá là fọ́jú àwọn ò fẹ́ kẹ́nikẹ́ni tiẹ̀ wọnú lépò òun fẹ́ ṣe activities kankan ìyẹn tún forí sọ́pọ́n nù ṣùgbọ́n téèyàn bá lé ẹran tán bá lè kan ògiri ẹran amọ́ rẹ́rí padà sí ìyàn ẹ sì mọ̀ pé èbú àlọ́ ní táwọn abọ ní ti àná ẹ̀ ó dàbẹ́ ni pé èsúró ti fẹ́ mọ́ pàdíjà báyìí o. èyàn sí rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. ohun téèyàn bá ṣe láṣẹ níyì ọlọ́mọdé ó ṣe láṣẹ tẹ̀. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ jẹ́ fáǹsì Pàṣọ èmi ò ní ti Pàṣọ gangan o ọ̀gẹ́ Pàṣọ ò tiẹ̀ sọ̀rọ̀ ń tiẹ̀ gbogbo nǹkan tí ń bá ń ṣẹlẹ̀ ẹ̀yin fáǹsì yìí náà nì. torí bẹ́ẹ̀ ní ìsìn gbogbo àwọn tán tí wọ́n ń bú Táyé kọ́rẹ́ǹsì. ẹ mọ̀ pé wọ́n ti èbú àlọ́ ń ta ohun tá a sọ̀hún. ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn ò sọ̀rọ̀ ńgbà náà. wọ́n dàbí ẹni pé gbogbo Pàṣọ ò bú kọ́rẹ́ǹsì o. ṣùgbọ́n àwọn fáǹsì tí wọ́n ń yá dátà 100 naira tán ra gbogbo ẹ̀. àbí tán bẹ̀bẹ̀ fún wifi tán hotspot ọlọ́spot tán ń join. àwọn wọ̀nyí tá à ń rí lórí Facebook tí wọ́n ń bú ẹni tí wọ́n mọ̀ pé wọn ò lè tẹ́ni tí ń nu bàtà rẹ̀ ní ìsìn báyìí lọ́kọ̀ọ̀kan èjèèjì a ti ń rí àwọn èèyàn bíi 6-8 báyìí ní ìsìn lórí ẹ̀rọ ayélujára àwọn náà dúró tán fún Táyé kọ́rẹ́ǹsì tán ti ń dá ìpè padà pé back to sender ẹ mọ̀ pé bá a bá tètè paná ẹ̀ kò yẹ kó mọ̀ fẹ̀ kò yóò mọ̀ rí bẹ́ẹ̀. èmi náà kọ́ mo dúpẹ́ fọlọ́run. láìpẹ́ láì jìnnà yìí Paramount King of Fuji ọba aláṣàkáṣà Abasido Àgbákin òun náà wọ́n fẹ́ ṣe nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti ń lọ káàkiri lọ fáwọn èèyàn ní IV sọ fún wọn pé òbésèré ọ̀gá wa Alhaji Àgbà ẹ dákun ẹ má mú IV tiwa wá àwo yọjú fúnra wa àwa gba tiwa fúnra wa ẹ dákun àwọn náà mọ̀ tó ń para taná ń para fún. ilé ìwòsàn mo wà tá ń ṣe tọ́jú mi. ó ti dà tó yé eyín. Ayinla mo ta tù. ṣùgbọ́n ẹja máa wò bọ̀ fíìmù ìfẹ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ máa béèrè. nípa ti ìròyìn tá a kà tán yìí àwọn ìròyìn tá a kà fún nípa ti Fuji èwo lẹ fẹ́ sọ ń bẹ̀ já jọ bára wa sọ̀rọ̀ nípa ti Lateef Adédìméjì nípa ti Mohbad nípa ti Yomi tàbí nípa tàwọn onífújì. ẹ̀yin èèyàn mi ẹja sáré lọ fún ti káàṣì ẹ̀ káwọ ẹni tí ó gbẹ́nu sí ti káàṣì ẹ̀ ta ni nínú yín tí ó gbẹ́nu sí ti káàṣì ẹ̀ yìí. ó ní mo fẹ́ jẹun ṣe ló jẹ níbí. 50,000 naira ta ni olóríire òun dà. àṣẹ ni tọ́lọ́hún. èmi náà dúpẹ́. wọ́n ń bá mi dúpẹ́. ẹ jẹ́ ń pe káàṣì ẹ̀ tán bí n bá ti wá pe káàṣì ẹ̀ tán ta ló ní nọ́mbà yìí ó jẹ́ kí n ní sùúrù fún yín díẹ̀ ná jẹ́ ní sùúrù fún yín díẹ̀ ẹ sáré lọ ọbẹ̀ *347 *1004 *2#. 50,000 naira 500 naira. òní Jímọ̀ Olóyin sáré try lọ́ọ̀kì ẹ̀ try yẹ. *347 *1004 *2#. ẹ sáré lọ eléyìí tẹ tàǹgbà tí Ọláwálé Hamzat tó bá ti lè pé ó ti lọ́nu ó sọ fún yín lánàá
wọ́n ṣe ń ta ìgbà míì ń bẹ ẹ̀mẹ́rin lójúmọ́ ẹ̀mẹ́ta lójúmọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti lè gbọ́ wa bọ́n bá ti lè pé bẹ́ẹ̀ nìkan bá ti lè wá tó ti wá sọ àwọn tán wíìnì lẹ́yìn àwọn tán wíìnì báyìí ẹ̀yin yòókù ẹ mọ̀ pé ń tẹ́ ẹ ta ó tún dijọ́ míì nu ẹ mọ̀ dúró pé mo ti ta láàárọ̀ yẹ kí n jẹ lọ́sọ̀ọ́ yẹ kí tàárọ̀ yẹn aago 10 ló parí irú ọjọ́ Friday báyìí ìgbà tí n bá ti ń bẹ lórí ètò gbogbo ìgbà tí n bá ń bẹ lórí ètò bó bá jèmi ni ó mọ rẹ sí. ìwò ẹ ṣe àdúpẹ́. gbogbo ìgbà Tókunbọ̀ ẹ ṣe àdúpẹ́. gbogbo ìgbà tí Ọláwálé Hamzat ti bá ti ń bẹ lórí ètò ẹ ṣàmọ́ ta lọ. ẹ ṣe àdúpẹ́. ní ìsìn báyìí 50,000 naira bí n bá tún ti lè pẹ́ tó jẹ́ ìjọba ó tún ti lọ nù ṣe àdúpẹ́. ó bá wá di ìrọ̀lẹ́ Turamọ́ni ètò tí n bá ń bẹ ìrọ̀lẹ́ náà ní nǹkan bí aago 4 sí aago 5 ẹ tún sáré fi sí. Káyọ̀dé dẹ́kun. ẹ bá tún ti fi sí báwọn tó bá tún ti lọ tó bá tún ti di alẹ́. ọ̀gá ni ẹ ṣe bẹ́ẹ̀ ìwọ̀n gbogbo ìgbà tí wọ́n bá ti lè ń pẹ́ tó wíìnì eléyìí tẹ́ ẹ ta ó ti lọ nù. ẹ ṣe ẹ lè fo oògùn gbọ́ngbà míì àyàfi tá a bá fẹ́ ṣe jackpot lókù. ó yé eyín báwọn ó yàtá ló ní nọ́mbà yìí. wọ òní ó máa yí. láti ìlú péjú bọ ayédáadé ni. ayédáadé kí ló dé ẹta káàṣì ẹ lónìí àbí. bẹ́ẹ̀ ni sà. ìgbà wo lẹ ta. bí ọwọ́ àárọ̀ yìí náà ni. aago mélòó. bí ọwọ́ aago 8 sí 10. méjì gan bàbá yìí. aago 8 sí 10 kọ́ lélẹ̀ ṣé ẹ ta kan lẹ́yìn aago 10. bẹ́ẹ̀ ni mo tún ta. tẹ́lẹ̀ kejì. ṣé ẹ ti mọ̀ ń ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀. mo kàn ní kí n kàn tá ni. tí ì jẹ rí. mi ì tí ì jẹ rí o. ìgbà kẹlò lélẹ̀ tẹ́ ẹ jẹ. mo ẹsẹ̀ jẹ ẹ wo mo ṣáà ta ni. ẹ ṣáà ti ta ó dáa ẹ ṣáà ti jẹ 50,000 naira báyìí ẹ ti jẹ 50,000. ẹ ṣé o ilé lágẹ̀ lónìí bàjẹ́ o. àmì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. a sọ fún yín lágẹ̀lú lélẹ́yìí ó díndín là wà. ó yá àǹtí mi títí layọ̀ àkíṣọlá títí kò bìtà transformer àti wa àǹtí títí bẹ́ńbí títí layọ̀ àkíṣọlá àwọn eléyìí wọ́n lọ́ọ̀yà. ìyá wa ìyálòde gbogbo akàròyìn káàfàtà iyẹ̀ pọ̀ ń gbòòrò. mo bá fàdí ara rẹ lọ bó ti bá lọ. à ń bá lọ títí tí ò kíá. tó o ti wà bó ṣe wà lódìdí ló dà. odidi ni odidi o odidi ká wà lódidi báyìí ló dà kò sí ní tó dáa jù láyé yìí. kéèyàn wà lódidi ló dáa jù. ìmọ̀ràn iṣẹ́ ọwọ́ rẹ Ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ṣe yára. ẹ̀yin èèyàn mi ẹ mọ̀ kó mbẹ́ títí kò bìtà títí odindi lélẹ́yìí kì í ṣe áàfù èmi tẹ́ ń wò yìí ní ẹ ṣáà rí i pé mo dúró tán èmi náà yìí ṣe áàfù. kọ́lá gan odidi ló wà. kọ́lá dàdàpọ̀ gan odidi ni kì í ṣe áàfù lágẹ̀lú wa odindi la wà. ojú rẹ tí ò borí. mo dúpẹ́ ẹ̀ ṣe gan. kí lẹ wí. ojú rẹ tí ò borí o. bẹ́ẹ̀ ni yóò wà bó yà bó yànmọ̀yànmọ́. àǹtí mi. olórí ẹbí Saidi. ẹ wo olórí ẹbí wa ti sọ̀rọ̀ títí layọ̀ transformer wa ni ọ̀dọ̀ rẹ̀ la ti ń múná. kọ́lá ládàpọ̀ so òun wà ga tó ga àbí irú èèyàn wà lẹ́yìn. bí ṣe máa ń wà nù. kódà àmì ṣà ń lo ẹ̀yìn aráalé gúdúgbẹ̀ ọwọ́ wọn ló wà.